Ẹ káàbọ̀ sí orí ètò wa Ìṣẹ̀ṣe làgbà àṣà ní àṣà wa, níbi tí a ti mú àwọn ọ̀jọ̀gbọ́n oníṣẹ̀ṣe wá sí orí ètò wa láti lè mọ̀ pàtàkì ìṣẹ̀ṣe àti àṣà. Orúkọ tèmi Ọmọ́wùnmí Abíọ́dún Àṣàkẹ́-Adé, ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ, ọmọ Àtìbà. Ẹ máa bá wa kálọ. Ìsà ẹ bá wa dá orúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Olóyè Ifadare Okiki Ifá Amoo Adétúnjí, aṣíwájú awo ìṣẹ̀ṣe ti ìlú Ọ̀yọ́ Aláàfin, ààrẹ àpèsè òtítọ́ nífá, atáyéṣe ògbóni ìgbà wáṣẹ̀ kábàtà. Ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí, ọmọ Òjó Pàṣẹkẹrẹ mọ́dẹ̀ ọmọ Àtìbà. Àwa là ń kó lówó kó gbowó, àwa là ń kó ọ̀bà kó fokùn lẹ̀ kó lè bá dìjà kó lè bá dápọn, kọ́mọdé yẹmí kò lè rí jẹ níbẹ̀ ni o. Kábíyèsí, kí ni ìdojúkọ yín ní ìdí iṣẹ́ yìí sà? Ìdojúkọ pọ̀ lórí nínú iṣẹ́ yìí. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà sọ́dọ̀ wa, oríṣiríṣi àwọn èèyàn ni a máa gbà sílẹ̀, oríṣiríṣi ogun ló lè tibẹ̀ yọ. Oríṣi pé a fẹ́ gbàyàn sílẹ̀, àwọn tá a fẹ́ gbà sílẹ̀, àwọn tó jẹ́ ọ̀tá wọn tí wọ́n jẹ́ bíi enemy wọn, wọ́n máa wá wọn ní rárá àbọ̀rọ̀ tí wọ́n sílẹ̀. Ṣùgbọ́n àṣẹṣe Elédùmarè fún àwa èpè láti máa túyàn sílẹ̀ ló fún wa. A ní láti ṣe láti tú ẹni náà sílẹ̀ wípé àti orí àtìkà ìkankan kì í gbé. Tá a bá yìí ṣe rere á lọ sọ́run, bá a bá ṣèkà á lọ sí ọ̀dọ̀ Elédùmarè. Ló jẹ́ kí a tẹ pámọ́ ká mọ́ ṣe rere. Ara àwọn dojúkọ tí a máa dojúkọ lọ́pọ̀lọpọ̀ nígbà míì nìyẹn. Kábíyèsí, àìjó bójúmu kí obìnrin da ọ̀pẹ̀lẹ̀ nínú ìṣe. Obìnrin láti da ọ̀pẹ̀lẹ̀, wọ́n ní ọmọ táyé bá bí ìlàyé pọ̀n. Ní ayé ìjọ́un, ní ayé àwọn bàbá wa, obìnrin kì í da ọ̀pẹ̀lẹ̀, ọkùnrin ní da ọ̀pẹ̀lẹ̀, ọkùnrin sì da ifá. Ọkùnrin ní da ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń pè ní babaláwo, ló sì ń da ifá ni wọ́n ń pè ní babaláwo. Kò sóbìnrin òun tó lè sọ pé òun ó da ọ̀pẹ̀lẹ̀ láyé àwọn bàbá wa nígbà yẹn, torí bí wọ́n bá jẹ́ ìyá nífá, bóyá wọ́n fẹ́ tẹfá, a fẹ́ sọ̀rọ̀, wọ́n máa jẹ́ ìyá nífá fún ẹni tá a fẹ́ tẹfá fún. Létà lẹ́yìn gbẹ̀yìn wọ́n máa jẹ́ apẹ̀tẹ̀bí. Ìyẹn èyí wọ́n ń padà sọ pé bí wọ́n lọ bí wọ́n bọ̀ wọ́n padà jẹ́ apẹ̀tẹ̀bí. Kí ni wọ́n ń pè lápẹ̀tẹ̀bí? Ní aya awo, apẹ̀tẹ̀bí aya Orunmila. Etí obìnrin tún lè ṣe níbẹ̀ ni pé tí wọn ò bá dọ̀pẹ̀lẹ̀ wọ́n sì lè dá ẹ̀ǹdínlógún. Obìnrin lè dá ẹ̀ǹdínlógún. A bá lọ́wọ́ àwọn ìyá wa tí wọ́n sì ń dá àṣà, tí wọ́n sì ń dá ẹ̀ǹdínlógún. Bí ó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n láyé ìsìn yìí, ọ̀pọ̀ obìnrin míì ó ti ń dá ọ̀pẹ̀lẹ̀, pẹ̀lú gan ó ti ń dá àlejò lóhùn. Bí a lè tẹ ifá fún ẹni tí ó wà ní òkè òkun. Ifá títẹ̀ ẹni tí ò sí ní tó wà lókè òkun, wípé sí a lè tẹfá fún, àbí ẹni tí ò sí níbẹ̀ ṣé wọ́n lè tẹfá fún. Nínú ìlànà fá, nínú ìlànà Orunmila, ọ̀run lọ́mẹni tí yóò là, kò pọ́síbù láti sọ pé ẹni tó wà lókè òkun àbẹ́ni tí ò sí ń bẹ̀ láti sọ pé kíni, láti jẹ́ pé wọ́n tẹfá fún. Torí ó gbọ́dọ̀ wà níbi orò rẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta, tó gbọ́dọ̀ pé sángílítì. Wọ́n wọ gbódù, yóò rúbọ gbó, níjọ́ tí ó kó ta tí ó kóje tí ó sì kó tàdógún, ó gbọ́dọ̀ wà níbẹ̀, wọn gbọ́dọ̀ sí lẹ́yìn rẹ̀. Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó gbọ́dọ̀ wà níbẹ̀, tó gbọ́dọ̀ pé. Kábíyèsí sà, àwọn kan béèrè pé báwo ni àwọn òòṣà yìí tí ẹ̀ ń sìn, báwo ni ó ṣe ń gbè yín? Bí àwọn òrìṣà ṣe ń gbè wá, àwọn òrìṣà tí à ń sọ yìí, àwọn irúnmọlẹ̀ tí à ń sọ yìí,
àwọn igba mọlẹ̀ tí à ń sọ yìí Elédùmarè ìlọrin wá sílé ayé bí Elédùmarè yìí ti rán wọn wá sílé ayé ó ní wọ́n wá túnlé ayé ṣe ni bí wọ́n yìí ti wá sílé ayé wọ́n bẹ̀rẹ̀ sí túnlé ayé ṣe lọ́tùn lósì láàrin bí wọ́n wá sí túnlé ayé ṣe ilé ayé ẹni tí ò dára ilé ayé ẹni tí ò sunwọ̀n ilé ayé ẹni tí ò lójútùú wọ́n bẹ̀rẹ̀ sí tún ṣe wọ́n sì bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí gbé wá bí wọ́n ṣe ń gbé wá ọ̀pọ̀lọpọ̀ láti sọ pé ká ké pè wọ́n Ifá ní ìbọ́lẹ̀gbè ìbọ́lá úre adéàmọ̀ Ọ̀rúnmìlà bàbá ọ̀sán kápò dọ́bà ó ní ẹni bẹ́ẹ̀ láyé kọ́sà máa ń ṣe bọ́ ìbọ́lẹ̀gbè ìbọ́lá úre ẹni bẹ́ẹ̀ ní gbogbo kọ́sà máa ń ṣe bọ́ ìbọ́lẹ̀gbè ìbọ́lá úre tá a bá ti ń ṣèbọ́ sí àwọn òrìṣà wa irun mọ̀lẹ́ wa ìgbà mọ̀lẹ́ wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ṣe kí ni ìní wọ́n ṣe ń gbé wá wọ́n sì ń gbé wá sí torí ntáwọ̀ ọmọ àwọn mọ̀ ntáwọ̀ ò rí àwọn rí a sùn àwa sùn lọ ni àwọn ń sọ wa a jí níta máa jẹ àwọn ọmọ àwọn ń fún wa jẹ ẹ gbọ́ báyìí bí ọ̀rọ̀ tí àwọn kan sọ wípé òòṣà tí ò lẹ́nu tí ò lè sọ tí ò lè wí àwọn òòṣà yìí àwọn Ọ̀rúnmìlà ìyọrun lọ́mọ ìjọ́là wọ́n sì sọ wọ́n sì wí torí tí ó ṣẹlẹ̀ sí èèyàn ní 20 ọdún lónìí Ọ̀rúnmìlà bá sọ lónìí báyìí. kábíyèsí ká máa fi lè ṣe lọ kí ni àmọ̀ràn fún gbogbo àwọn ọ̀dọ́ babaláwo. ìmọ̀ràn tí a fẹ́ gba àwa ọ̀dọ́ àti àwọn tí ń bọ̀ ní ẹ̀yìn wa ìmọ̀ràn yìí làwọn bàbá wa ti ń fún wa tipẹ́tipẹ́ pé gbogbo tá a bá fẹ́ ṣe láyé ká mọ ní sùúrù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wo gbogbo tí ń ṣẹlẹ̀ ní ìgboro ní ìsinyìí àìní sùúrù ìní ń ba àwọn nǹkan jẹ́ Ifá ní ìbínú ò ṣe nǹkan fún ni sùúrù ní bàbá wa àgbà tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní tán adé àforí inú àbùfún tòde Ifá ní gbogbo nǹkan tábà máa ṣe ká máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ Ifá ní orí inú mi kọ́ mọ́ bà tòde mi jẹ́ orí inú gbogbo wa kò ní bà tòde wa jẹ́ Ifá ní gbogbo tá a bá fẹ́ dà láyé àwọn ọ̀dọ́ Ifá ní ká ní sùúrù ẹ wo ìka yìí ẹ rí i pé ó jura wọn lọ bá a ṣe máa jura wa lọ nìyẹn o Ifá torí ìkatẹ́rì kò dọ́gba rárá bá a ṣe máa jura wa lọ nìyẹn ọ̀rẹ́ mi sọ èmi náà ó sọ kàkà mọ̀ kídìí rẹ̀ ọmọ ya ọ̀rẹ́ mi kọ́lé ńlá èmi náà fẹ́ kọ́ kàkà mọ̀ kọ́mọ́ bọ̀ sí páńpẹ́ ayé sùúrù Ifá ní orí mi àbálá orí mi àbolo orí mi àmọ̀ràn ṣerémọ̀ ó ní bẹ́ẹ̀ ní bá ńlájẹ́ tá àbá tì ní ẹ má ṣe rò bẹ́ẹ̀ nìkan orí ẹni ní kẹ́ ẹ máa bá sọ olórí mi àbálá orí mi àbolo orí mi àmọ̀ràn ṣerémọ̀ bẹ́ẹ̀ ní bá nílé gbogbo bá àbá tì ní wọ́n má ṣe rò bẹ́ẹ̀ nìkan orí ẹni ní kẹ́ ẹ máa bá sọ ewé ní ọmọ ẹlẹ́bẹ̀ẹ́ ọkọ̀ ọ̀rọ̀ mi ẹ̀gbọ́n tí bá sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ò ṣàyọrí nínú Ifá ní gbogbo nǹkan tí ọba fẹ́ sọ bórí rẹ sọ ọ̀rẹ́ rẹ ń gun Lamborghini lónìí ìwọ bẹ́lẹ̀dà rẹ sọ ó lè jẹ́ crostor lọ́ba ẹlẹ́dàá tiẹ̀ mu má ṣe kánjú ju kádàrá rẹ lọ Ifá ní ká má ṣe kánjú ju kádàrá wa lọ àwa ọ̀dọ́ ọ̀sìn. ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa o ẹ bá wa like ẹ bá wa share kẹ̀dẹ̀ bá wa comment ẹ ṣé gan ni.